ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owusu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owusu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owusu ṣe bẹbẹ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owusu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ta ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owusu FM kẹ́ wá gbẹnu sí máa. Thank you very much. Orisa jẹ́ wà tó mi lọ́lá. A kú ọdún ẹ̀ní. Èyí ọmọlọ́lá Agéṣèké mi, kí ni àjọpọ̀ yẹn èdè? Ó jẹ́ ọmọ tó dá sí mi. Ó dẹ̀ jẹ́ ọmọ tí mo kọ́ tó gbẹ̀kọ́ sórí ó jẹ́ ọmọ òòṣà mi. Èmi ni ìyá òòṣà rẹ̀ tó dá ní òsì. Ẹ tí wàá mọ ọlọ́tọ́ ọdún mélòó báyìí? Tí mi bá bù ú pé ó kéré ó tó ọdún 5. Ẹ ti jọ wà. Bí èèyàn tó ń pe kí ni wọ́n pé wọ́n lè yan rárí òòṣà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe? Tí wọ́n bá sọ wípé èèyàn rárí òòṣà nínú ìṣẹ̀ṣe ní pé èèyàn dóṣù bí àwọn babaláwo ṣe mọ́ dóṣù Ifá bẹ́ẹ̀ ni àwọn olóòṣà náà ní bí a ṣe ń dóṣù òòṣà kọ̀ọ̀kan. Kí irú ẹni wa ni wọ́n lè rárí òòṣà fún kí ni àbùdá kí làmúyẹ tí tọ̀wọ́n á ní? Ẹni tí a lè ra orí òòṣà fún ni yí pé bóyá ẹni tí a bá rí yí pé bóyá ó jáde nídìí olóòṣà àbí tó jẹ́ yí pé òòṣà ń rò tó ṣe pé òòṣà ń yọ lẹ́nu. Tá bá wò lé nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà mú lọ sí ṣọ́ọ̀ṣì kódà àwọn mùsùlùmí kan ṣe wọ́n ní wọ́n ń na kíni kan kó lára wọn wọ́n ń na kíni kan jáde wọ́n ń lò gbálẹ̀ wọ́n ń lo ọrẹ́ wọ́n ń lo gbẹ̀ irú àwọn ọmọ tó bá rí báyẹn kí lẹ kó bí ṣe tábàtì ẹ̀rọ ọmọ tí ó nílẹ̀. Irú àwọn ọmọ tí a bá rí bóyá wọ́n mú lọ mọ́ṣáláṣí àbí tí wọ́n mú lọ sí ṣọ́ọ̀ṣì tí wọ́n sọ wípé àwọn nà nígbàlẹ̀ àwọn fẹ́ yọ ẹgbẹ́ la kúrò lára ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ó yẹ kán mú tó oníṣẹ̀ṣe lọ ni tí wọ́n bá lè mú lọ sí ọ̀dọ̀ olóòṣà kan mú lọ sọ́dọ̀ babaláwo ṣùgbọ́n gbogbo kómìkómì ibẹ̀ olóòṣà ló ní ọmọ náà torí pé kí ni inú omi ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti jáde Elédùmarè ló dẹ̀ dá sí wa ló dá wọn ṣùgbọ́n wọ́n gba ọ̀nà ọ̀dà òrìṣà omi wọ́n gbàgbé jáde wá sílé ayé. Ẹ̀yin tí wàá wà ní ojúpọ̀nà yóò tọ́dún mélòó tẹ́ ti wà nínú. Ìdí òòṣà yìí wọ́n bí mi síbẹ̀ ni torí ilé ni mo bá òrìṣà. Ẹ ṣe mùsùlùmí ẹ ṣe kìrìsìtẹ́nì. Mi ṣe mùsùlùmí mi ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n nígbà kan àwọn kìrìsìtẹ́nì fẹ́ fi búrẹ́dì gbomi lómi ọbẹ̀ jẹ. Bó ló ṣe wáyé bó lè ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni nígbà náà ni èmi náà fẹ́ máa wòye pé kí ni ó ń jẹ́wé kí ló ń jẹ́gbò èmi náà ti fìgbà kan lọ tí mo lọ síbẹ̀ rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àti àtò ya mo tún wòye pé ìkan náà ni ewé àtegbò ní tá a bá lọ tá a bá bọ̀ tí wọ́n kú pọ̀ ewé àtegbò ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo ti kírun rí tí mo ti lọ síbi tí wọ́n ti ń pè ní mùsùlùmí. Ẹ ṣe mùsùlùmí náà rí? Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo padà yí pé irọ́ ni à ń tanra wa jẹ ìṣẹ̀ṣe làgbà. Ìyá wa à ń lọ káàkiri à ń lọ ṣọ́ọ̀ṣì à ń kírun kí ló lè káàkiri mà? Kò sí ìdí kan sí méjì tó lé mi káàkiri ju yí pé ìgbà tí wọ́n ń tan àwọn bàbá wa tí wọ́n sọ yí pé àwọn èèbó àjòjìdé tí wọ́n ń sọ pé wọ́n ń gba ìwé àwọn àkáǹtì àwọn bàbá wa tí wọ́n ní kóníkálukú lọ́mọ kọ́ọ̀sì àdànù káwa mọ̀ gba Jésù káwa mọ̀ ṣe gbogbo ẹ̀ ó ní wọ́n fi wàásù dọ́jọ́ tiwa táwa náà ti fẹ́ kí ẹsẹ̀ bọ́ ẹsẹ̀. Ṣùgbọ́n ìyá wa ẹ ní àwọn olóòṣà omi ṣé àwọn olóòṣà omi nìkan ló ń rárí òòṣà? Kì í ṣe olóòṣà omi nìkan ló ń rárí òòṣà o oníṣàngó rárí òòṣà ọbalúayé rárí òòṣà ọlọ́sùn rárí òòṣà. Ẹ̀yin gbogbo kámẹ́rà ni mo lò gbogbo kámẹ́rà ni mo wò ó yá. Kì í ṣe gbogbo òòṣà ìní alẹ́tọ̀ àti rárí rẹ̀. Kí nìdí àti pé àwọn òòṣà wo ni àlẹ́tọ̀ láti rárí? Òkè ìyá rẹ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá mi kò sí tí n bá sọ nílànà tí èmi bá wáyé tó tọ́ tó tẹ̀ mí kò sí òòṣà tí a ní àǹfààní àti rárí ẹ̀ kò sí torí òòṣà kọ̀ọ̀kan òní ó ní oṣù kọ̀ọ̀kan lórí. Ṣùgbọ́n ẹ̀yin sọ́ọ̀sì pé gbogbo òòṣà kan ló ń rárí ẹ̀.
ẹ̀gbọ́n Yorùbá mi dáadáa ṣẹ̀gbọ́n bóyá èdè mi ni kò jẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. bóyá ẹ láyé wa. ẹ láyé wa. òòṣà kò sí òòṣà tí a lè rárí ẹ̀ a lè rárí Ọ̀ṣun a lè rárí Yemọja a lè rárí ọba Olúayé kò sí òòṣà kankan tí a lè rárí ẹ̀. Ṣàngó ń kọ́. gbọ̀ngàn oníwàwọ̀ àwòwò àwọn ọmọ ológun dànù àdúrà wo gbà ní ṣàṣetì Ṣàngó àníríjà rẹ̀ kò ní sọ̀kò bànújẹ́ sílé wa alábàámbí arígbọ́ta sẹ́gun. táwa ló ní ẹ̀mí gan ṣé oníṣọ́ọ̀ṣì ló lẹ̀mí ni àbẹ́yìntẹ́ jẹ́ olóòṣà ọlọ́sùn. àwọn ọmọ inú omi ìdíje ọmọ ọlọ́sùn ló ní ẹ̀mí. ìtàn gbẹ́rù wọn ṣẹlẹ̀ ń ṣe mọ́. wọ́n yá lónìí. àbí ìtàn ṣe ní ọlọ́run ní lónìí tó ṣẹlẹ̀ lónìí ọmọ omi ló pọ̀ ní ṣọ́ọ̀ṣì ọmọ omi ló pọ̀ ní síkìrì táwọn mùsùlùmí sọ pé àwọn ń ṣe. ọmọ omi ló pọ̀ nínú ṣé lọ́kùnrin àbí lóbìnrin nìkan. obìnrin bẹ́ẹ̀ ọkùnrin náà bẹ́nu wa sórí ọkọ ọ̀run ni là ń pè ní ọkọ ọ̀run tó jẹ́ ọkùnrin ó là ń pè ní ọmọ omi ó lọ́kọ ọ̀run obìnrin tó wà nínú omi. ìyá wa lónìí lórí social media a ní pé wàhálà ìfanfà ń bẹ láàrin mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ yín gẹ́gẹ́ bí yèyé kẹ́yìn náà ti pẹ́nu kí ní dáadáa kí lọ̀rọ̀ ìtùnú kí lọ̀rọ̀ kásìmí díẹ̀ náà jẹ́ nípa àwọn èèyàn. ẹ̀rí ẹ̀ ìmọ̀ràn ti tèmi. àdúgbò fa lọ lẹ́fẹ̀ẹ́ yìí. ìmọ̀ràn tèmi tèmi fẹ́ sọ orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí o Yeye Osunbunmi apó ìṣàjẹ́ wà tán mi lọ́lá. ìmọ̀ràn tèmi rí láàrin ìrìn àjò yìí ni pé àwọn Muslim ò fẹ́ gbà bẹ́ẹ̀ làwọn Kírísítẹ́nì ò fẹ́ gbà bẹ́ẹ̀ dẹ̀ tún ní báwo ní Kírísítẹ́nì ló ní fẹ́ gbà ṣùgbọ́n gbà tí Elédùmarè tó dálé ayé ó rán Ọ̀rúnmìlà kan ṣoṣo ó rán wálé ayé olùkó wá ṣe olùtùwọ̀n olùtọ́nà fún ọmọ aráyé ṣùgbọ́n gbà tó yá ni làwọn èèyàn wa tí wọ́n lọ gbọ́ pé wọ́n lọ kó àwọn ìbàdàn òdìdé tí wọ́n lọ yọ Kírísítẹ́nì kan lọ yọ Mùsùlùmí ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ lóòótọ́ ni Ọlọ́run bẹ tí ń bẹ lórí ayé tá a sì ń pè tó ń jẹ wa torí Ọlọ́run kan ló wà kò sí Ọlọ́run mẹ́ta kankan Ọlọ́run ni ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe Ọlọ́run ló ń ké pè ẹni tó ń ṣe wòlíì Ọlọ́run ló ń ké pè ẹni tó ń gbà nábì Ọlọ́run ló ń ké pè kí wọ́n jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ ká ṣe wa lóṣùṣù ọ̀wọ̀ kí ẹnu wa lè bá a kù kí Nàìjíríà lè bá a kù. ẹ kó tó lọ jẹ́ kí mẹ́lẹ̀ rẹ̀. kárí ayé ni àwọn ọmọ omi wà ọkùnrin táwọn ẹgbẹ́ àwọn òsì ọ̀hún tó fẹ́ ní pátánà báwo lè fẹ́ dánwó mi wà. ẹ lè dà wọ́n nínú ìrìn àjò bẹ́ẹ̀ bá ṣe é ṣe pẹ̀lú lórí ọmọ mi rí wà tó ṣe pé tẹ́ bá ti fẹ́ nǹkan yín bẹ̀rẹ̀ láti máa lọ síwájú nǹkan yín bẹ̀rẹ̀ láti wọn ní ètò létò tí ó mọ̀ lọ lé ẹsẹ̀ẹsẹ̀. ṣùgbọ́n ìmọ̀ ọmọ mi nìyẹn bàbá wa sọ ọmọ mi kí la lè fi bẹ̀ẹ́ tí òbí ní dáṣẹ́rí àfihàn. tẹ́ bá fẹ́ ọmọ mi tẹ́ mọ̀ tù tẹ́ mọ̀ gẹ̀ tẹ́ bá rí tó ń bínú ẹ bá mi wá omi kí ẹ bá mi fún ìpínlẹ̀ gbé. tọ́mi bá sọ rẹ̀ lọ́rọ̀ mọ́ mi lọ́wọ́ ńkọ́. tí tọ́mi bá sọ rẹ̀ lọ́rọ̀ mọ́ mi lọ́wọ́ ńkọ́. láéláé máa rẹ máa tù àìṣe Ọlọ́run ọba ìbínú ìlànà ni kò sọ ọmọ mi tá ilé fẹ́ tí ò ní níbínú ẹ dẹ̀ má jẹ́ kí ọmọ mi kó máa sun ẹkún. ó má ké. bẹ́ẹ̀ ẹ wò ó kọ́ ló di pé adágbére ẹ ní àwọn ò fẹ́ padà sórí ti rárí òòṣà ṣé èèyàn kan lè rárí òòṣà bíi 8 bíi 10 bíi 5 àbẹ́yọ̀ kọ̀ọ̀kan àbẹ́yọ̀ kan ẹ pé bóyá oníṣàngó lára olóṣùn lára olóbàtà lára olóbalùwà ó wá rárí òrìṣà yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan tàbí òrìṣà kan lẹ́yọ̀ kan lẹ́tọ̀ọ́ láti rárí. èèyàn ò ní ẹ̀tọ́ láti rárí òòṣà yọ torí pé kí ni ẹnìkan lè wà tó ṣe wípé bóyá Ọ̀ṣun ló bí máa rárí òòṣà fún máa rárí Ọ̀ṣun fún tó bá yóò ní lépele tá a ṣe máa ń sọ kalẹ̀ tó fi di pé ẹlòmíì ó lè rárí 4 ó lè rárí 5 ó lè rárí jù bẹ́ẹ̀ lọ. ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ò yí padà o Yeye Osunbunmi apó ìṣàjẹ́ ẹwà tó mi lọ́lá. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.